إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فيا أيها المشاهدون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته معا بإذن الله في برنامجنا دروس في العقيدة. adúpẹ́ fún Ọlọ́run dájúdájú gbogbo tí jẹ́ ìran ọpẹ́ ààrẹ ní ta lè fi fún lẹ́yìn Olúwa Ọba wa Allah. A fi ọpẹ́ àti ẹyìn fún, a ṣe ìjẹ́rìí pé kò sẹ́ni tí ẹ̀dá gbọdọ̀ sìn lódodo lẹ́yìn Olúwa Ọba yìí. Báyìí náà ni a ṣe ìjẹ́rìí pé Ànábì wa Muhammad ẹrú rẹ̀ ní ṣe ìránṣẹ́ rẹ̀ ni. Ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá Ànábì àti àwọn ará ilé Ànábì àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni ìlérí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad. Ẹ̀yin olùkẹ́tígbọ́ àwọn jùlọ ní wákàtí ọ̀rọ̀ yìí ní gbogbo ojú tí ń wò wá. A ní ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run lẹ ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. A tún padà sínú ètò wa èyí tí a mọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ níbi ohun tí a mọ̀ nígbàgbọ́ Mùsùlùmí. Ibi tí a lọ nínú eléyìí ní ọjọ́ títí òní òun ni ohun tí a mọ̀ ní àtàwásùl. Ní pé kí ẹ̀dá kó fi nǹkan kan fi ṣe àtẹ̀gùn àbí ìsúnmọ́ Olúwa Ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala lérí oore tí ń fẹ́ àbí aburú tí ń fẹ́ láti lè gbé jìnà. Eléyìí ó pọ̀ ní àwùjọ, a mọ̀ wípé a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ṣìnà kí inú tí ó fi súnmọ́ ọba náà. A mọ̀ wípé a gbọ́dọ̀ wá nǹkan kan tá fi ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ Olúwa Ọba wa, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ohun tí ó gùn lé tí ó fi rìn ọ̀nà tààrà lọ́dọ̀ Olúwa Ọba rẹ̀. Ǹjẹ́ èmi àti nínú ìjókòó wa yìí, eléyìí òun ni ohun tí ìdánilẹ́kọ̀ọ́ wa yóò lọ lérí ẹ̀. Kọ́lọ́n kó ṣe ní àwúlò fáwa tá a fẹ́, kó ṣe ní ìmọ̀nà wa, bẹ́ẹ̀ ni kó ṣe ní ìmọ̀nà gbogbo etí tí ó gbọ́ wa àti gbogbo ojú tí ó wò wá. Ǹjẹ́ nínú ẹ̀sìn tá bá sọ pé àtàwásùl, ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà ìsìlámíyà, nínú òfin, ma'ana tawassul fi shar'i, ìtumọ̀ ohun tó ń já sí pé ẹ̀dá fẹ́ súnmọ́ Ọlọ́run, nípa gbọ́dọ̀ máa ní àgbọ́yé eléyìí láàmà fi mọ kí ni ohun tá a fẹ́ ṣe, láàsì máa fi mọ kí ni ohun tá a fẹ́ fi ṣe ohun tí a fẹ́ ṣe, tọ́kàn òfin ní dìkan lọ́wọ́ nínú méjèèjì. Bàbá mọ kí ni ohun tá a fẹ́ ṣe, a tún mọ̀ ń pé kí ni ohun tá a fi ṣe nǹkan ọ̀hún tí ó fi wà ní ìbámu sí t'Ọlọ́run àti ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nítorí pé gbogbo ohun táwa fẹ́ ṣe, báwa ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ bí Mùsùlùmí, bẹ́ẹ̀ náà lẹni tí ì ṣe Mùsùlùmí lòun náà ní ohun tóun náà fẹ́ ṣe. Ó súnmọ́ kí ohun tí ìkíní kejì wa fẹ́ ṣe kó máa papọ̀.
méjèèjì ìkéníkejì wa oore kan là ń fẹ́ là ń wá ohun tá a fi súnmọ́ Ọlọ́run, aburú kan ni a fẹ́ là ń wọ́nà tó bá náà yóò fi gbé jìnà sí wa. bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ wà lọ́dọ̀ mùsùlùmí ní ó máa wà lọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí, àmọ́ ó wá kù ń pé kí ni ohun tá a fẹ́ fi wá ohun tá a ń fẹ́ ní oore, kí ni ohun tá a fẹ́ fi lé ohun tí a fẹ́ láburú jìnà. níbẹ̀ ni ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tí ṣe mùsùlùmí wọ́n máa yàtọ̀ síra wọn. sábà báyìí ìdí èyí ó dá púpọ̀ ká mọ̀ túmọ̀ wípé ẹ̀dá fẹ́ fi nǹkan kan fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Olúwa Ọba fi ṣàrẹ̀ nínú òfin ẹ̀sìn, nínú ìlànà ẹ̀sìn wa. eléyìí ataqarrubu ila Allahi subhanahu wa ta'ala bil amali bima yurdi. ìtumọ̀ rẹ̀ òun ní pé ìsúnmọ́ Olúwa Ọba wa Allah, mímọ́ ọba náà, gíga rẹ̀, bil amali bima yurdi, pẹ̀lú pé ká ṣiṣẹ́ ní ohun tí yóò yọ Ọlọ́run Ọba wa nínú, tọ́lọ́run Ọba wa yọ́nú sí. níbi a mọ̀ rí pé ìpín mẹ́ta níbẹ̀ nínú ọ̀rọ̀ yìí, ọ̀kan làwa máa ń lò. ìpín àkọ́kọ́ ataqarrubu ila Allah, ìsúnmọ́ ọba náà, mo fẹ́ súnmọ́ Ọlọ́run, mo fẹ́ fi nǹkan fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run, mo fẹ́ gba ara nǹkan yìí fi béèrè ohun tí mo ń fẹ́ lọ́dọ̀ Olúwa Ọba mi, mo fẹ́ tara nǹkan yìí fi jìnà sí ohun tí ń fẹ́ nínú ìgbésí ayé ni àbínú al-akhirah. Tayyib, eléyìí ó jẹ́ abala kan, òun ni ohun tí gbogbo ọmọ ènìyàn yóò máa wò. abala ẹlẹ́kejì bil amal, ó wá kan kí ní ṣe. èrò ní ti àkọ́kọ́, ó kan kí iṣẹ́ wo ni mo fẹ́ ṣe. tí mo bá ń wá ohun tí mo fẹ́ ṣe níṣẹ́ ni mo ń wá kí ní ṣe ohun tí ń wá ṣe yìí, al-amalu bima yurdi Rabbana subhanahu wa ta'ala, ìṣiṣẹ́ pẹ̀lú ohun tó já sí pé ohun tí mo ṣe yìí nǹkan náà yóò yọ Ọlọ́run Ọba mi nínú, àbíkọ́ bá mi kó yọ́nú sí. nígbà náà ni mo rí ìjọsìn ṣe. bọ́lọ́run Ọba mi bá yọ́nú sí ohun tí mo ṣe yìí, ó dùnnú sí ohun tí mo ṣe yìí, ó fẹ́ nǹkan ọ̀hún, nígbà náà àtàwássul ìbáadà, tawassuluka akhi ìbáadà, ìṣàtẹ̀gùn ẹ lọ sọ́dọ̀ Olúwa Ọba rẹ̀, nígbà náà ó jẹ́ ìjọsìn. ǹjẹ́ níbí a máa ní àkíyèsí síṣẹ́ tí a ṣe, ǹjẹ́ ń bẹnú àwọn nǹkan tí Olúwa Ọba mi nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. tá bá wo ìtumọ̀ àtàwássul fil Qur'an nínú tafasir, nínú báwọn afáà ṣe túmọ̀ al-Qur'an fún wa látọ̀dọ̀ àwọn sàhábà ridwanullahi ta'ala alayhim, fìdí ọ̀dọ̀ àwọn tí wọ́n pọ̀wọ́ tẹ̀lé wọn títí a rí wípé ìtumọ̀ ohun tá a mọ̀ ní àtàwássul, alwasila la takhruju amma nataqarrabu ila Allahi ta'ala bil a'mali salihah. ohun tá a mọ̀ ní alwasila awi tawassul kò ní jáde kó nínú ìtumọ̀ wípé ìsúnmọ́ Ọlọ́run bil a'mali salihah, pẹ̀lú àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ dáadáa tó bá mi nífẹ̀ẹ́ sí tó fẹ́. eléyìí òun ni tó wá nínú al-Qur'an. tí a bá wọnú suratul Ma'idah, a rí àyà tawassul. bí a bá kó ń bẹ́ tàwọnú Isra, a tó bá àyà tawassul. àyà kéníkejì àwọn àyà yìí, ohun tí wọ́n mú dání ní ìtumọ̀ ní ń pé ataqarrubu ila Allahi ta'ala bil a'mali salihah. ǹjẹ́ Ọlọ́hun Ọba mi sọ fún wa, ó ní ya ayyuhal ladhina amanu ittaqullaha wabtaghu ilayhi alwasila wajahidu fi sabilihi la'allakum tuflihun. Ọlọ́run ni mo pè yín tí ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run, ẹ nígbàgbọ́ sọ́ba náà, gbogbo àwọn ọ̀nà èyí tí ẹ̀dá gbọ́dọ̀ fi gbà á gbọ́
ya ayyuhal ladhina amanu lẹ́yìn ìgbà tó pè wá tó ń bẹ́ já sí pé àwọn tó pè àwọn tí wọ́n gbàgbọ́ ni ó ní ittaqullaha ká ní ẹbẹ̀rún Allah wa taqwa bi fi'lil awamir wajtinabin nawahi ìníbẹ̀rún Ọlọ́run yóò mọ́ lọ lérí pé ìṣe àwọn ohun tó jẹ́ àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ yan Ọlọ́run báyìí náà ni ká sì fi àwọn tó jẹ́ èèwọ̀ nílẹ̀ ohun tó bá mi ṣe ìkìlọ̀ ẹ̀ fún wa wabtagu ilayhil wasila utlubu ilayhil wasila ẹ wá ohun tí a mọ̀ ní ohun tí a fi súnmọ́ ọba náà wajahidu fi sabili ẹ gbìyànjú lérí ìlànà ẹ̀ la'allakum tuflihun kẹba lè mọ̀ bẹ̀rún àwọn ẹni tí ó là Ọlọ́run abẹ̀ ẹ́ kàwákọ́ àwọn ẹni tí ó jèrè tí ó là níbi wàhálà ìdàmú tí èrè ayé àti tàlkìyàmọ̀ tí ó tọ́ sí wọn. Eléyìí jẹ́ áyà kan. Bàbá kónú eléyìí, tàbá kónú áyà Suratul Maida tí a wọnú áyà Suratul Isra. A ń pè Ọlọ́run bá ròyìn àwọn kan ní ulaika alladhina yad'una yabtaghuna ila rabbihimul wasila ayyuhum aqrab wa yarjuna rahmatah wa yakhafuna 'adhabah inna 'adhaba rabbika kana mahdhura. Àwọn ni àwọn làwọn tó ṣe wípé wọn a máa polúwọ ọba wọn yabtaghuna ila rabbihimul wasila wọn a sì máa ṣojú kòkòrò ìrí ohun tí wọ́n fi ṣe àkàsọ̀ àtẹ̀gùn lọ sọ́dọ̀ olúwa ọba wọn. Ayyuhum aqrab kí ni wọ́n fi súnmọ́ olúwa ọba wọn jùlọ? Èwo nínú wọn tí ó súnmọ́ ọba náà jù? Wọn a máa ní àgbìyèlé ìkẹ́ olúwa ọba wọn, wọn a sì máa bẹ̀rù ìyà olúwa. Ìyà Ọlọ́run ọba yìí kana mahdhura ohun tí ẹ̀dá gbọdọ̀ máa wá ìṣọ́rí nípa ẹ̀ ni. Tàbá wo àwọn àyà wọ̀nyí, àwọn àfáà ní tafsir gẹ́gẹ́ bí Imam wa Tabari ó sọ fún wa níbi ọ̀rọ̀ Ọlọ́run tó ní ittaqullaha, ó sọ fún wa pé ajibullaha fi awamirikum wa fima amarakum wa nahakum ajibullaha fima amarakum wa nahakum. Ẹ jẹ́ pé Ọlọ́run níbi ohun tó bá náà pa yín láṣẹ tó sì kìlọ̀ ẹ̀ fún yín. Níbi ìníbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí a sọ síwájú méjì náà ni ìṣe ohun tó bá náà ń fẹ́, ìjìnà sí ohun tó bá náà sì kọ̀. Bita'ati lahu fi dhalik pẹ̀lú máa tẹ̀lé ọba náà lára ohun tí a ń sọ ni ìtẹ̀lé níbi ohun tó ní kí ẹ ṣe, ìtẹ̀lé níbi ohun tó ní kí ẹ má ṣe. Wabtaghu ilayhil wasila watlubul qurbata ilayhi bil amali bima yurdi. Ẹ wá ohun tá a mọ̀ ní ìsúnmọ́ Ọlọ́run náà pẹ̀lú ìṣiṣẹ́, pẹ̀lú ohun tó ṣe ń pé ohun tẹ́ ṣe níṣẹ́ yìí ó yọ bá mi nínú, Ọlọ́run bá mi yọ́nú sí i. Eléyìí a rí wípé wabtaghu ilayhil wasila kò jáde kó nínú ìtumọ̀ wípé ká wá ohun tí a fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Olúwa Ọba wa bil amali bima yurdihi pẹ̀lú pé ká ṣiṣẹ́, ká ṣe ìjọsìn ní ohun tó Olúwa Ọba mi tí ó yọ́nú sí i. Bẹ́ẹ̀ ni ta bá lọ́dọ̀ àfáà wa àgbà bákan náà Ibn Kathir rahimahullah nínú tírà rẹ̀ an Ibn Abbas radiyallahu anhuma anna ma'na al-wasilati fiha al-qurba wípé ohun tí ń jẹ́ ìtumọ̀ ìsúnmọ́ Ọlọ́run ní ayé yìí ká súnmọ́ ọba náà ni. Eléyìí afẹ́súnmọ́ Olúwa ọba wa Allah subhanahu wa ta'ala ìtumọ̀ yìí nukila mithlu dhalika an ammatil mufassirin. Yóò fẹ́ pé ohun tí ń jẹ́ al-wasila bí al-qurbatu ila Allah subhanahu wa ta'ala bima yurdihi ohun ni ohun tí wọ́n gbà wá fún wa látọ̀dọ̀ gbogbo àwọn àfáà ní tafsir. Ìdán ìwọ tó bá fẹ́ fi ìtumọ̀ tí ẹ jáde kó láàrin yìí ṣé ò papọ̀ mọ́ ohun tí wọ́n ń sọ fún wa níbí mọ́mọ́ wípé ìfẹ́ ẹnu ló kàn ó kọ́lọ́mù bá kó ṣe èmi àti yín níbi ìfẹ́ ẹnu. Áyà ẹlẹ́kejì
tó sọ fún wa pé ulaika alladhina yad'una yabtaghuna ila rabbihimul wasila. bàbá wáyà yìí na gan alára as-sahabiyyul jalil Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó sọ sábàbí tí àyà yìí fi sọ̀kalẹ̀ fún wa wípé kana nasun minal ins ya'buduna nasan minal jinn fa aslama al-jinn wa tamassaka ha'ulahi bidinihim. àwọn kan nínú ìran ọmọ ènìyàn ó ń sọ fún wa Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ń sọ fún wa nípa sábàbí tí àyà yìí fi sọ̀kalẹ̀ ń pé ìran kan ìṣìkanú àwọn ọmọ ènìyàn wọ́n ṣe ìjọsìn fáwọn àlìjànú. àwọn tí wọ́n sìn nínú àlìjànú yìí àwọn gba Islam, wọ́n tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọ́n jáwọ́ níbi ohun tí wọ́n ń ṣe tí ò bá ìlànà tọ́lọ́wọ́n ọba mu, wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́n ti ànábì sallallahu alaihi wasallam. fa aslama al-jinn wa tamassaka ha'ulahi bidinihim. àwọn wọ̀nyí tí wọ́n sìn wọ́n nínú àlìjànú yìí àbáwọn wọ̀nyí tí wọ́n sìn wọ́n tí wọ́n sìn àwọn àlìjànú nínú àwọn ìran ọmọ ènìyàn yìí tó mọ́já sí pé àwọn tí wọ́n sìn inú àlìjànú yìí padà sẹ́yìn, àwọn ò fẹ́ sí wọ́n lẹ̀, wọn ò fi mú tán fi sìn wọ́n ni wọ́n fi ń lẹ̀, wọn ò fẹ́ bọ́ tí wọ́n ń ṣe wọn ò fi ń lẹ̀, wọn ò fi àlìjànú tí wọ́n ń pè wọn ò fi àwọn àlìjànú wọ̀nyí ń lẹ̀. ìjà níbẹ̀ ni a rí pé ohun tí wọ́n ń sìn òun gan lára ń sin Ọlọ́run, ohun táwọn náà ń súnmọ́ òun náà lára ń jọ́sìn fún Olúwa ọba rẹ̀. kí wá ní tàwọn ènìyàn táà ní ṣe jọ́sìn fún Olúwa ọba wa. eléyìí náà òun ni àfáà àgbà Ibn Hajar sọ fún wa rahimahullah, ay istamagha al-ins alladhina kanu ya'buduna al-jinn ala ibadati al-jinn. àwọn ènìyàn tí wọ́n ń sìn àlìjànú yìí tó ń bẹ́já sí pé àwọn àlìjànú wọ̀nyí wọ́n padà sẹ́yìn, àwọn ò padà sẹ́yìn, wọ́n sì ń lọ bẹ́ẹ̀ lérí ìṣèjọsìn fún wọn tí wọ́n ń sìn wọn. wal-jinnu la yardawna bidhalik. àwọn tí wọ́n sì ń sìn nínú àlìjànú wọ̀nyí wọn ò yọ́nú sí ohun tí wọ́n fi ń sìn wọ́n yìí likawnihim aslamu wa hum alladhina saru yabtaghuna ila rabbihimul wasila. ìdáná àwọn wọ̀nyí làwọn tó já sí pé wọ́n gba Islam, àwọn sì làwọn tó já sí pé wọ́n wá kí ni ohun tí wọ́n fi súnmọ́ Olúwa ọba wọn. a rí pé wọ́n gba Islam, àwọn àlìjànú fẹ́ súnmọ́ ọba wọn, kí ni tó fi ń súnmọ́ ọba náà? al-Islam. ǹjẹ́ gbogbo mùsùlùmí tó náà fẹ́ súnmọ́ Olúwa ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala, kí ni tó bá náà ń fẹ́? iṣẹ́ kí ló bẹ̀ wá? kí ni tọ́ lọ́dọ̀ wa? kí ni tó kọ̀ fún wa? kí ni tí ò fẹ́? èyí tó fẹ́ ní láṣe láfi súnmọ́, èyí tí ò fẹ́ ní lájìnà sí láti fi súnmọ́ Olúwa ọba wa. eléyìí tá a sọ yìí huwa al-mu'tamadu fi tafsir al-aya, òun ni ohun tó wọlé táwọn afágbà wọlé níbi ìtumọ̀ aya yìí. ìdán al-aya al-Qur'ani yìí o, aya al-Qur'ani tá a kà yìí aya kan ni tó lọ níbi al-wasila. káàsì mọ́mọ́ agbàgbé nígbà táyà ti gbà wá láyé ń pé a lè fi nǹkan fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Olúwa ọba wa, ká máa bira wa léèrè bimadha yataqarrabu al-abdu ila rabbihi, pẹ̀lú kí ni ẹrú yóò fi súnmọ́ Olúwa ọba rẹ̀. àyí ó tọ́ka ẹ̀ fún wa. àwọn àlìjànú wọ̀nyí pẹ̀lú àpọ̀jù ebi tán sì ṣe ó jẹ́ ìmọ̀nà fáwa náà gan lára. ayé yatlubuna ma yataqarrabu bihi ila Allahi ta'ala min al-a'mali salihah. ẹni tó fẹ́ tó ma yabtaghuna ilayhi al-wasila, wọ́n ń wá ohun tí wọ́n fi súnmọ́ Olúwa ọba wọn, tó fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run. ìdán níbi àti gbọ́ ètò ma al-wasila, ẹnìkan sọ inú àwọn àfáà ní tafsir, lam yaqul ahad min al-mufassirin, inú àwọn àfáà ní tafsir láwọn tó já sí pé al-mu'tamad tafsiri wọn tafsiri kan ni tí ó wọlé wípé àtàwásùlù húnà bìjáì ahadin, wípé wọn ta mà ní tàwásùlù bí òun nígbẹ́ ká máa fi ọlẹ́ ẹnìkan fi tọrọ, pé kìí bá ṣe wípé kí ni wọn táwa náà fẹ́ ṣe. lóòótọ́ la jura wa lọ́wọ́jú Ọlọ́run, àwọn ànábì Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run, wọ́n súnmọ́ Ọlọ́run
ju gbogbo ohun tó kù nínú àwa ìran ọmọ ènìyàn lọ. Àwa tó kù nínú ìran ọmọ ènìyàn bàbá ṣe dáadáa tó láàfin mọ́ súnmọ́ Olúwa Ọba wa. Inna akramakum inda Allahi atqakum. Ẹni tí fi ń jẹ́ ní àpọ́nlé jùlọ nínú yín lọ́dọ̀ Olúwa Ọba yín, òun lẹ́ni tó fi níbẹ̀rù Ọlọ́run náà jùlọ. Ìdán níbi bí ta bá ti ṣe ń yàtọ̀ síra wa, tá ń yapa síra wa nínú ìbẹ̀rù Ọlọ́run, bàbá ṣe ń jura wa lọ nínú ìbẹ̀rù Ọlọ́run, bẹ́ẹ̀ la máa jura wa lọ nínú ìsúnmọ́ Olúwa Ọba wa. Ìdán àti wá mọ̀ kí ni ohun tá a fẹ́ ṣe tá fi súnmọ́ Ọlọ́run. Ìdán níbẹ̀ á ti máa mọ̀ kí ni ohun tá a fẹ́ ṣe tá fi mọ̀ jura wa lọ nínú ìsúnmọ́ Olúwa Ọba wa. Kì í ṣe ń gbà fẹ́ súnmọ́ Ọlọ́run, a fẹ́ wọlé ẹnìkan. Bó fẹ́ yẹ pé a fẹ́ wọlé ẹni tó nílá lọ́dọ̀ Ọlọ́run ni. Àmọ́ ọlẹ́ ìnálẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, òun kọ́ ní ti tèmi. Bí kì í bá ṣe wí kí mi gbìyànjú, báwo lèmi náà ṣe rí tèmi náà ní ọ̀dọ̀ Olúwa Ọba wa. Ìdán àtàwássul huna la bi jahi ahadin minal makhluqin. Kì í ṣe pé ká fi ọlẹ́ ẹnìkan tọrọ nínú àwọn ẹ̀dá Ọlọ́run. Bí kì í bá ṣe pé ká mọ̀ kí ni ohun tá a fẹ́ ṣe nínú iṣẹ́. Tíṣẹ́ èyí tí ó mú wa súnmọ́ Olúwa Ọba wa subhanahu wa ta'ala. Níbí lábìra wa léèrè, kí ni ohun tá a fẹ́ ṣe tá fi súnmọ́ Olúwa Ọba? A ti mọ̀ ń pé iṣẹ́ dáadáa tó lọ́wọ́ bá mi yọ́nú sí. Ọ̀nà mẹ́rin la pè àwọn iṣẹ́ wọ̀nyí sí. Àwọn àfáà àkọ́kọ́ náà, ohun tí ìdá fi ń súnmọ́ Ọlọ́run ẹ̀ méjì ni. Ọ̀kan ṣoṣo níbẹ̀ òun ni ohun tó tọ̀nà. Ìdá gbogbo ohun tí a fi súnmọ́ Ọlọ́run, ohun tó lọ́wọ́ bá mi nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí, eléyìí ni ohun tó wọlé. Òun eléyìí ni a mọ̀ ní tawassul shar'i. Ìsúnmọ́ Ọlọ́run lérí ọ̀nà òfin ẹ̀sìn tẹ́sìn là kalẹ̀ fún wa. Gbogbo ohun tí ẹ̀dá ọmọ Ọlọ́run fi ń súnmọ́ Ọlọ́run, tí kìí ṣe pé Ọlọ́run ló bẹ̀ lọ́wọ́ iṣẹ́ náà, Ọlọ́run ò yọ́nú sí, tawassul bid'ah. Mùsùlùmí ni tawassul bid'ah. Ohun tí fi ń súnmọ́ sí fi ń ṣàkàsọ̀ lọ́sọ̀dọ̀ Olúwa Ọba yìí àdádálẹ̀ ni. Òun náà tóun náà bá sì dánlẹ̀ pẹ̀lú làákàyà rẹ̀ sínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọ̀wà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam, man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd. Ẹni dá kankan lẹ̀ sínú ẹ̀sìn wa yìí ní ohun tí ò sí nínú ẹ̀, mardudun alayhi, nǹkan tá a dá padà fẹ́ni tí ó ní ni. Eléyìí kò túmọ̀ sí pé ohun tí à ń wá àníri. Kò túmọ̀ sí pé ibi tá a lò sí kò ní jẹ́ bẹ́ẹ̀, kò ní rí bẹ́ẹ̀. Àmọ́ ohun tí àmọ́ ibi tá ń lo nǹkan sí ibẹ̀ kọ́ ní ká lò sí, àbí ohun tá ń lò ń bẹ́ẹ̀ ni òun kọ́ ní ká lò. Sábà wípé làákàyè ọ̀pọ̀lọpọ̀ ní wípé ohun tá ń wá bá a bá ti rí dàbí pé ohun tí à ń ṣe ni ó bọ́ sí ni. Àpèjúwe ti pọ̀ fún wa tá a ti mú wá fún wa nínú ètò yìí. Wípé Mùsùlùmí òdodo yóò máa gbà wípé ẹni tí kìí ṣe Mùsùlùmí kìí ṣe Olúwa Ọba tó ń pè lòun náà ń pè. Nígbà tó já sí pé ohun tó kọ́ kalẹ̀ tó yàtọ̀ sọ́lọ́run èèyàn òun ní ń pè. Ọ̀ṣà kan ní ń pè ni, Ògún kan ní ń pè ni, yóò wó lè máa pè. Ó mọ̀ pé àwọn ọ̀jọ́ sí níbì kan náà níbi ìgbàgbọ́, níbi ohun táwọn jọ ń sìn. Eléyìí ni ìlànà Mùsùlùmí sàn. Àmọ́ ìjọ sí níbì kan náà níbi ìgbàgbọ́, níbi ohun tí a ń ṣe ìjọsìn fún yìí, kò túmọ̀ sí pé ohun tó bá mi ṣe fún Mùsùlùmí kó mọ́ ṣe fẹ́ lómi. Kò túmọ̀ sí pé ohun tí Mùsùlùmí polówó bá mi fún tó bá náà ṣe fún kó mọ́ ṣe fẹ́ ni tí kìí ṣe Mùsùlùmí tó kọba náà. Kódà nígbà míì Mùsùlùmí apẹ́ Ọlọ́run mọ́ ti jẹ́ pé ẹgbẹ́ rí ohun tó ń fẹ́ tó bá náà ń pè é, àbí tí ń kọba náà gbà ní lélẹ́rìí ni tó sì mọ̀ ṣe tẹ̀lómi lẹ́gbẹ̀ẹ́. Gbogbo eléyìí akọ̀rọ̀ sí àkíyèsí ẹ̀. Ọ̀tọ̀ ní káàrin lè rí ohun tí a ń fẹ́ tó ló bá mi ń fẹ́ pẹ̀lú wa. Ọ̀tọ̀ ní ká ṣe ohun tó bá náà fẹ́ kọ́ bá mi kọ́ ṣe mi àti yín níbẹ̀. Tó sì já sí pé a mọ̀ rí ohun táwa ń sọ wípé à ń fẹ́ lára ohun tí à ń ṣe ni. Látara bẹ́ẹ̀, ó yẹ kí Mùsùlùmí mọ̀ wípé ìsúnmọ́ Ọlọ́run lérí ìlànà
al-mashru' èyí tí ẹ̀sìn là kalẹ̀ fún wa a máa rí lérí nǹkan mẹ́ta o. Àkọ́kọ́ at-tawassulu ila Allahi bi asma'ihi wa sifatihi, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn ẹ̀. Ẹlẹ́kejì at-tawassulu ila Allahi bil a'mali salihah, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn iṣẹ́ olóore. Ẹ̀kẹta àwọn nǹkan wọ̀nyí at-tawassulu ila Allahi bi du'a'il muslimi salih, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àdúrà mùsùlùmí tí mùsùlùmí ọ̀hún jó níṣẹ́ rí oníwà rí onírìnrìn ó pọ̀ fi Ọlọ́run ọba mọ́, ó ṣe tọ́lọ́run ó níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ṣíṣe ohun tó bá náà fẹ́, ó níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìjìnà sí tó bá mi ò fẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òun ni ohun tá a mọ̀ ní ohun tẹ́lá lè fi súnmọ́ Ọlọ́run. Abẹ́ Ọlọ́run bàbá aláàánú jùlọ bí asma'ihil husna wa sifatihil ula, ìpé kí ó fi ohun tó jẹ́ òdodo fi hàn èmi àti ní òdodo, ó sì ṣe wá ní ẹrú tí yóò lè tẹ̀lé. Kó fi ohun tó jẹ́ wọ́n fi hàn wá ní irọ́, kó ṣe wá ní ẹrú tí yóò lè jìnà sí. Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa arina al-batila batilan warzuqna ijtinabah. Rabbana amanna bima anzalt wattaba'na ar-rasul فاكتبنا مع الشاهدين والسلام عليكم ورحمة الله وبركاته. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí, gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala ashrafil anbiya'i wa imamil mursalin نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أيها الإخوة الأعزاء المشاهدون في كل مكان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí, ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún ànábì wa Muhammad àti àwọn ará ilé ànábì àtàwọn sàhábà rẹ̀. Ẹ̀yin olùkẹ́tígbọ́ wa àwọn jùlọ tí ń wò wá ní gbogbo àyíká yìí, ìkẹ́ Ọlọ́run ọ̀nà Ọlọ́run kò mẹ́bẹ́ nìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ wa níbi àtàwásùl, ìfi nǹkan fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Olúwa ọba wa. Abáwọ̀dé bí ń pín nǹkan mẹ́ta ní ẹ̀dá yóò fi máa fi ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ Olúwa ọba rẹ̀. Ní ohun tí a mọ̀ ní àtàwásùlul mashru', èyí tí ń bẹ lérí ìlànà òfin ẹ̀sìn tẹ́sìn gbé kalẹ̀ fún wa. Àkọ́kọ́ nínú ẹ̀, a ní àtàwásùlù ila Allahi bi asma'ihi wa sifatihi, ìwákàsọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn ọba náà. Èkejì ń bẹ, àtàwásùlù ila Allahi bil a'mali salihah, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn iṣẹ́ olóore. Ẹlẹ́kẹta, àtàwásùlù ila Allahi bi du'a'il muslimi salih, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àdúrà mùsùlùmí tó tó ajé mùsùlùmí tóun náà jẹ́ oníṣẹ́ rere oníwà rere tó pọ̀ fi Ọlọ́run ọba mọ́, ó ṣe ohun tó bá náà ń fẹ́, ó jìnà sí ohun tó bá mi ní á jìnà sí. Ǹjẹ́ amẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ kí mi àti yín kí á jọ gbé yẹ̀wò nínú ìjókòó tí ò ní. Àkọ́kọ́ ń bẹ, kí ni ohun tá a mọ̀ ní àtàwásùlù ila Allahi bi asma'ihi wa sifatihi, ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ọba náà àtàwọn ìròyìn ẹ̀. Kàn yaqula al-muslimu fi du'a'ihi, àpèjú eléyìí ni pé kí mùsùlùmí ọmọ sọ nínú ìpè Ọlọ́run ọba rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn azkar, àwọn ìṣèrántí Olúwa ọba wa, nígbà Allahumma inni as'aluka bi annaka anta Allah ar-Rahman ar-Rahim an tu'afiyani. Ẹni fẹ́ bèèrè àláfíà lọ́dọ̀ Ọlọ́run
tó fi á súnmọ́ Ọlọ́run àbí orí kan ló fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run tó fi á súnmọ́ Ọlọ́run kó máa sọ ń pé ìwọ Olúwa ọba mi, ọba tó yẹ kẹ́dà ó sìn lódodo tí ò yẹ kó sìn nǹkan míì, èmi ń béèrè lọ́dọ̀ rẹ o, nítorí pé dájúdájú ìrẹ náà ni ọba tí a ń jọ́sìn fún lódodo. Ìrẹ náà sì ni ọba tí ń kẹ́ni tí ìkẹ́ rẹ̀ borí gbogbo nǹkan pátápátá. Nígbẹ́ kò ṣe ohun tí a mọ̀ ní kó jogún ohun tí a mọ̀ ní àlàáfíà fún mi. Tó bá já sí gbázìkí náà ni ẹ fẹ́ tọrọ, kó tẹ̀lé yìí síwájú pẹ̀lú orúkọ Ọlọ́run. Lẹ́yìn náà kó béèrè ohun tí ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí wasilatun mashru'a, ìfi ń fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run tẹ́sí láńlẹ̀ fún wa ni. Òun náà sì ń tó yẹ pé ká máa rìn lérí ẹ̀, àbí ká tó máa ṣe ládùúrà báyìí wípé Allahumma inni as'aluk bi rahmatika allati wasi'at kulla shay an tarhamani wa taghfira li. Ọlọ́run mo béèrè lọ́dọ̀ rẹ pẹ̀lú ìkẹ́ rẹ tó gbogbo nǹkan, tó kárí gbogbo nǹkan pátá, tó wọnú ẹ̀ tó ṣọ́, ń gbé kí Olúwa ọba mi ṣèkẹ́ mi sì ṣàmójúkò fún mi. Yálà èmi mo fẹ́ tọrọ ẹbẹ́ fúnra mi ni àbí mo fẹ́ tọrọ ẹbẹ́ fẹ́lòmíì. Eléyìí ó lọ. Tàbá wọnú àwọn àdúrà míì tẹ́sìn faramọ́ tí ń bẹ ńlẹ̀ fún wa, ya hayyu ya qayyum bi rahmatika astaghith aslih li sha'ni kullah wala takilni ila nafsi tarfata ayn. Kí na fẹ́ lò níbi àwọn wọ̀nyí? Inú ta fẹ́ lò ń bẹ kò tayọ wípé kí a mọ̀ wípé Ọlọ́run bá lọ́ba tí ẹ̀dá máa ń súnmọ́. Òun lọ́ba tí ẹ̀dá máa ń wá àkàsọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ pẹ̀lú pípé níbi àwọn orúkọ tó bá náà ń jẹ́, yìnyín pẹ̀lú àwọn ìròyìn ẹ̀. Orúkọ tá a fi pé èmi kọ́ ní fún, àwọn orúkọ tó bá náà sọ rẹ̀ òun láàmọ̀ fi pọ̀ bá náà. Orúkọ tá a fi pé èmi kọ́ ní fún, ìròyìn tí ń fi ròyìn ẹ̀ èmi kọ́ ní fún, kí ni ohun tó bá náà gan láà fi ṣèròyìn ara ẹ̀? Kí ni ànàbí sallallahu alaihi wasallam fi ròyìn ẹ̀? Kí ni ó sọ fún wa ń pọ̀ bá náà ń jẹ́? Èyí tí mi bá wá rò ń pé lè inú orúkọ Ọlọ́run ló wà kí n wò wípé èwo ló bá mú ní orúkọ Ọlọ́run, ní orúkọ ọba wa yìí Allah subhanahu wa ta'ala. Bí ó bá sì kàn bẹ̀ tó bá mú, kí n padà sẹ́yìn. Nítorí àwọn orúkọ wọ̀nyí asmaullahi tawqifiyya, nǹkan tí a gbé ńlẹ̀ ibi tó ti ṣe wa, Al-Qur'ani ṣe gbé ńlẹ̀ fún wa, bí ti súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣe gbé ńlẹ̀ fún wa. Ọlọ́run ní walillahil asmaul husna, tí Olúwa ọba Allah ní àwọn orúkọ yìí tí fi ń dá jùlọ nínú orúkọ, fad'uhu biha, ẹ pè ọba náà pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn orúkọ Ọlọ́run, ẹ̀yìn Ọlọ́run tí ẹ̀dá mọ̀ fi polówó ọba rẹ̀. Níbi láàmọ̀ mọ̀ pé ìwọ̀n àkọ́kọ́ táàmọ̀ fi súnmọ́ Ọlọ́run, ìpè ọba náà, kábí ọba náà pẹ̀lú àwọn orúkọ àtàwọn ìròyìn ẹ̀. Ẹni tá wá ń pè lórúkọ kan nínú ibi tí ó yẹ pé kí á ní àkíyèsí sí, tá bá ní Allah, ó yẹ ká mọ̀ tó máa Allah. Àwọn àmọ́ àwò ń pé ohun tí a ń pọ̀ bá wà ní pé òun ni Allah, kí ni túmọ̀ ẹ̀? Ohun tá wá ń sọ ẹnìjó wà lára èmi tí mo ń pọ̀ bá náà bẹ̀. Allah al-ma'budu haqqan, al-ma'budu bi haqqin, ẹni tí a ń sìn lódodo, ẹni tí a ń sìn pẹ̀lú òdodo. Ibadatuhu haqqul ibada, ìṣe ìjọsìn fọ́ba náà òun ni ohun tí a mọ̀ ní òdodo ìjọsìn. Wa ibadatu ghayrihi ibadatun batila, ìṣe ìjọsìn fún nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala, ìjọsìn kan ni tí ó dá, ìjọsìn kan ni tí ó bọ́ sí.
ìjẹ́ níbi ìmọ̀ túmọ̀ gbólóhùn Allah nìkan ó tún ìgbésí ayé mùsùlùmí ṣe nínú àwọn orúkọ Ọlọ́run. Ìmọ̀ ìtumọ̀ gbólóhùn Allah nìkan ó tún ìgbésí ayé mùsùlùmí ṣe. ìdán kìí ṣe wípé kí a máa fà á kí a máa sọ lọ́wọ́ ẹnu ká má mọ̀ túmẹ̀ ká má mọ̀ kí ni ń tọ́ka sí kí ni ohun tí ń fẹ́ ká má mọ̀ kí ni ohun tá a fẹ́ ṣe lára gbólóhùn yìí kí ni ohun tí a gbọ́dọ̀ ṣe. a ní Allah al-ma'budu bi haqqi ẹni tá ń sìn pẹ̀lú òdodo ìjọsìn fún ló jẹ́ ìjọsìn òdodo. Ìṣèjọsìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́ba yìí Allah kìí ṣe òdodo ìjọsìn. Bí mùsùlùmí bá ní àgbọ́yé eléyìí tí sì fi ń polówó ọba kó tó wọ́n ní wáàsí òun gan lára yóò ti mọ̀ wáàsí yóò sì ti mọ̀ gbá wáàsí. Wà wọ́n ní wáàsí àlékún ní ó mọ̀ jẹ́ fún ohun tó yẹ ń pé kí ó ṣe. Abẹ́ Ọlọ́run ọba láàánú jùlọ kó jẹ́ kí òdodo ohun tí à ń wí kó bọ́ sínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ni tí ń wí àtẹni tí ń gbọ́. Ẹlẹ́kejì náà àwọn ọ̀nà wọ̀nyí atawassulu ila Allahi bil a'mali salihah. Ìwà àwọn tá fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ olówó ọba wa pẹ̀lú àwọn iṣẹ́ olóore. Eléyìí nínú ohun tó yẹ pé kí a fi súnmọ́ Ọlọ́run ọba ló wà. Àmọ́ ẹjẹ́ á mọ̀ pé ìyàtọ̀ ń bẹ níbi pé al-iftikharu bil amali salih ìṣe fáàrí sọ́lọ́run ìṣe yẹran sọ́lọ́run pẹ̀lú iṣẹ́ olóore àbí ìṣèrègùn sọ́lọ́run pẹ̀lú iṣẹ́ olóore àti ìfi iṣẹ́ olóore fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ Olúwa Ọba wa. Ọlọ́run ni wala tamnun tastakthir. Má ṣèrègùn pẹ̀lú iṣẹ́ olóore ẹ. Iṣẹ́ ọ̀hún yóò máa pọ̀ lójú ẹ mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí eléyìí nìkan ni ohun tá à ń sọ níbí yìí. Iṣẹ́ ohun tí a mọ̀ ní àtàwásùl bil a'mali salihah. Irúfẹ́ iṣẹ́ olóore wo ni? Allati tawafarat shurutuha. Tí ó já sí pé májẹ̀mú kẹ́dà ṣe fọ́lọ́run kó gbà ó pé lára iṣẹ́ náà. Iṣẹ́ tá a ṣe fọ́lọ́run. Tó já sí pé iṣẹ́ yìí májẹ̀mú kẹ́dà ṣe k'Olúwa Ọba mi gbà ó pé lára iṣẹ́ yìí. Òun ni ohun tó jẹ́ iṣẹ́ olóore tí a ṣe tá a fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ Olúwa Ọba wa. Inú àwọn májẹ̀mú wọ̀nyí an takuna khalisan liwajhillah. Iṣẹ́ yìí kó jẹ́ iṣẹ́ tó mọ́ tá a ṣàfọ̀mọ́ f'Olúwa Ọba wa. Ojú rẹ̀ la fi ń wá iṣẹ́ tó dáa ni tó bá mi yọ́nú sí ojú rẹ̀ la fi ń wá òun náà la ṣe fún. Ẹni bá ṣe nǹkan fọ́lọ́run nítorí tọ́lọ́run kò ní fi ṣe yànràn síwájú Olúwa Ọba ẹ̀ o. Àmọ́ ìṣe fọ́lọ́run torí tọ́lọ́run ìwọ̀n tí ń jẹ́ ikhlasu níwájú Olúwa Ọba rẹ̀ ni tí ó mọ̀ fi bọ ọba náà. Ìgbà Allahumma in kuntu fa'altuhu khalisan liwajhikal karim. Ìpè èrò Olúwa Ọba mi tó bá yá sí pé mo ṣe lẹ́ni tí fi ń wójú rẹ̀ ìrẹ́ Olúwa Ọba wa. Ó yàtọ̀ sí pé Ọlọ́run wọlá pé mo ṣe báyìí. Ohun tó ṣe ọlá ló ní níwájú Ọlọ́run. Àní ohun tí mo ṣe yìí tó bá yá sí pé mo ṣe lẹ́ni tí fi ń wójú rẹ̀ tìwọ́ Ọlọ́run ìwọ náà ni mo ṣe fún nǹkan míì. Ǹdán gbólóhùn méjèèjì ó súnmọ́ kọjá sí kíbi kan náà ni a fẹ́ lọ. Àmọ́ ẹ̀kọ́ ọ̀kan kún jù kan lọ. Níbi ń pé wo láńké mo ṣe báyìí ohun tó ṣe náà ó lé ọlá Ọlọ́run kó ni àbí ó dán lẹ́ẹ̀kù. Kí ni kò tó kó nínú tọ́lọ́run? Ohun tó ṣe tó jẹ́ dáadáa mà ní amila salihan fali nafsi. Ẹni bá ṣe dáadáa ó ṣe fún ẹ̀ ni ìwọ tó ṣe dáadáa ló ní dáadáa kò lè kankan kún nínú Ọlọ́run bẹ́ẹ̀ ni ò dín kankan kù. Ìdán káwà gba ẹ̀kọ́ wípé Ọlọ́run tó bá já sí pé òun báyìí tí mo ṣe nítorí ti ẹni mo fi ṣe. Níbẹ̀ ni májẹ̀mú àkọ́kọ́ fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ olóore tí ó fi ṣẹ̀bẹ̀ Ọlọ́run àbí tí ó fi ohun tí ń jẹ́ ìkìláàsù ẹ̀ fi bẹ Ọlọ́run látara iṣẹ́ olóore yìí àbí tó fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ Olúwa Ọba rẹ̀. A'maluhu salihah an takuna khalisatan liwajhillahil karim. Àkọ́kọ́ iṣẹ́ náà ti dá.
iṣẹ́ dáa ni kó mọ́ kó ohun tí a mọ̀ ní àtànjẹ bá ẹ̀dá níbi mo ti ṣe yóò tún máa wọ̀n pé ohun tó dáa tí mò ń ṣe náà ìyẹn mo ṣe fọ́ba náà nítorí rẹ̀. bí a bá rí májẹ̀mú yìí ó kù májẹ̀mú kan muwafiqatan li shar'i an takuna al-a'malu salihah muwafiqatan li shar'i. ohun tó jẹ́ àwọn iṣẹ́ olóore yìí kó jẹ́ ohun tí ó mọ̀ ṣe déédéé mọ́ ìlànà tọ́lọ́run tó gbé fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí nígbà náà a mọ̀ sọ wípé a ní iṣẹ́ olóore tá a fi ń bẹ lọ́hùn, a ní iṣẹ́ olóore tá a ṣe tá a lè fi ṣe àkàsọ lọ́sọ̀dọ̀ Olúwa Ọba wa. àpèjúwe bẹ́ẹ̀ ẹ wò lè mọ̀ ṣe àdúrà wípé Allahumma bi imani bik, ọlọ́run pẹ̀lú imani mi sí ẹ. ìbò ní imani wà ó wà nínú ọkàn ẹ̀dá ọmọ bẹ̀rẹ̀ nǹkan ọlọ́run imani mi sí ẹ. wa mahabbati lak, àti ìfẹ́ mi sí ọ. wattiba'i li rasulik, àti ìtẹ̀lé mi tí mo ń tẹ̀lé ìránṣẹ́ rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìwọ náà o àkọ́kọ́ Allahumma bi imani bik wa mahabbati lak wattiba'i li rasulik ighfir li. a ní pẹ̀lú imani mi sí ọ àti ìtẹ̀lé àti ìfẹ́ mi tí mo ní sí ọ àti ìtẹ̀lé ìránṣẹ́ rẹ̀ mi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ighfir li, ṣàmójúkúrò fún mi. àbí àwọn ohun tó jọ bẹ́ẹ̀ èyíṣiríṣiríṣiríṣi nínú àwọn ọ̀rọ̀ iṣẹ́ olóore tó ṣe déédéé mọ́ t'Ọlọ́run tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a rí pé níbẹ̀ nísìnyí kì í ṣiṣẹ́ mi kan, iṣẹ́ mùsùlùmí òun gan alára tó ṣe fún rẹ̀ náà ni mo ti fi ń bẹ Ọlọ́run. eléyìí òun náà ni mo tálùkọ́ láti tọ́ka sí fún wa nínú àwọn àdúrà àwọn ẹni rẹ̀. بربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. ìwọ Olúwa Ọba wa o, a nígbàgbọ́ sí ohun tó sọ kalẹ̀, báyìí náà ni a tẹ̀lé ìránṣẹ́ Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run ṣe àkọọ́lẹ̀ wa sínú àwọn ènìyàn rẹ̀ tí wọ́n rí po ṣàhídì kú. bàbá wọlé yìí náà bákan náà ta padà sínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìgbésí ayé àwọn sàhábà àbí ìgbésí ayé àwọn ènìyàn rí tí wọ́n ti ṣíwájú. tá bá lọ sọ́dọ̀ àwọn sàhábà ridwanullahi ta'ala alayhim, tá bá hadith ibn Umar radiyallahu anhuma fi qissati thalatha alladhina dakhalu fil ghar فانحدرت صخرة فسدت عليهم الغار فتوسلوا إلى الله بصالح أعمالهم. تباوى ونقبع ومتى تمني أصحاب الغار تيوان له تيوان قسنوه تيوان ريا ìkan àpáta tí wọ́n wà ńbẹ̀ tọ́lọ́run sì ní kí ọ̀kan ṣí lókè, òkúta ó ṣí lókè kó sì bo ẹnu ọ̀nà ibi tán gbà wọlé. ó tìnà mọ́ wọ́n wá di ẹni tí wọ́n já sí wọ́n fi ṣe olóore wọ́n fi súnmọ́ Olúwa Ọba wa. ẹni àkọ́kọ́ ó súnmọ́ Ọlọ́run bibirihi liwalidayhi, fún dáadáa rẹ̀ tó ṣe fáwọn òbí ẹ̀ méjèèjì. ìdán ìṣe dáadáa fún àwọn òbí méjèèjì ìjọsìn ni. Ọlọ́run pa àṣẹ bẹ́ẹ̀, Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana. Olúwa Ọba rẹ̀ pàṣẹ nípé ẹ gbọ́dọ̀ ṣe ìjọsìn fún nǹkan míì lẹ́yìn ohun kẹsì jẹ́ tó mọ̀ ṣe dáadáa fáwọn òbí méjèèjì. ìdán ìṣe dáadáa fáwọn òbí méjèèjì ìjọsìn ni. anẹni àkọ́kọ́ yìí ó fi ohun tó ṣe ní dáadáa fáwọn òbí méjèèjì nítorí tọlọ́run tó sì wà ní ìbámu síta Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ohun tó mọ́ ṣe ní dáadáa tó ń wo pé dáadáa ní lọ́dọ̀ tiẹ̀ tí ò sí ní ìbámu sí tọlọ́run tànábì sallallahu alayhi wa sallam, aburú ló ṣe fún wọn. kò rí dáadáa kan ṣe fún wọn, àìdá ni ohun tó ṣe fún wọn. ìdánìká ní dáadáa
fáwọn òbí méjèèjì ihun tí ó wà lérí ìbámu sí tọlọ́run àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹni kejì òun náà bí ọlọ́run bí infatihi anil ma'asi máa tawafuri asbabiha pẹ̀lú ìnámójúkú ẹ̀ níbi àwọn ìwà ẹ̀ṣẹ̀, ìnámójúkú ẹ̀ níbi ṣìnà tó ń bọ́já sí pé gbogbo ohun tó lè fi ṣe ó wà ńlẹ̀ fún. ẹni kẹta tawassala ila Allahi bi amanati wa ita'i nnasi huquqahum, òun tí ẹ̀ ó súnmọ́ Ọlọ́run pẹ̀lú ìfọkàntẹ́ àti ìdáhùn tó jẹ́ ẹ̀tọ́ àwọn ènìyàn padà fún wọn. eléyìí iṣẹ́ olóore kan làwọn náà tí ẹ̀dá máa fi ṣe ìjọsìn tí ó sì máa fi súnmọ́ Olúwa ọba rẹ̀. tó bá fi adébi tó fẹ́ wá ohun tó fi ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ó tó ohun tó fi ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ Olúwa ọba wa. ìdán ká súnmọ́ Ọlọ́run pẹ̀lú tó bá náà ń fẹ́ tó sì ṣe ní ìlànà fún wa. eléyìí a ní ìpele lẹ́kejì, òun ni àtàwásùl ila Allahi bil a'mali salihah. ìpele lẹ́kẹta wàhálà máa sábà wà ń bẹ́ẹ̀, àtàwásùl ila Allahi bidu'a'i rajuli salih, ìsúnmọ́ Ọlọ́run bidu'a'i muslim as-salih, pẹ̀lú àdúrà mùsùlùmí tóun náà sì tún jẹ́ oníṣẹ́ rẹ̀, oníṣẹ́ dáadáa. wọ́n fẹ́ ṣàdúrà fún ni, afẹ́ta àdúrà tẹ́lòmí fẹ́ ṣe fi gbọ́re lọ́dọ̀ Ọlọ́run, àbí afẹ́ta àdúrà tẹ́lòmí fẹ́ ṣe fi lé aburú jìnà síra wa. kò sí ohun tó burú kéèyàn ṣàdúrà fún wa, àmọ́ nu májẹ̀mú tá a mọ̀ ṣọ́ lára ẹni tó fẹ́ ṣàdúrà fún wa an yakuna musliman. ẹni fẹ́ ṣàdúrà fún wa tá a mọ̀ ṣàmì àdúrà ni tá a sì mọ̀ ọkàn kádùrà ni kó jẹ́ gbígbà gẹ́gẹ́ bí mùsùlùmí ka aqidatul muslim. ẹni fẹ́ ṣàdúrà ni kó jẹ́ mùsùlùmí bí èmi náà. níbẹ̀ ni mùsùlùmí ti rẹ́ ní àkíyèsí pé àṣekẹ́ni tí ì ṣe mùsùlùmí sọ fún pé kí n wá kóhun ó ṣàdúrà fún mi, èyí kò ṣàdúrà kan lẹ́nu ẹ̀. kódà bí bá ń ṣépè gan lára kò ṣépè kan lẹ́nu ẹ̀. kódà kó tó wá já sí pé ohun tí ń sọ láìdáa ni ó tún wá ń ṣẹlẹ̀ sí ohun tí ń ṣẹ̀dá, bó ṣe lé ohun tí ń ṣe ẹ̀dá, yóò mọ̀ ń pé lan yusibana illa ma kataballahu lana. kankan ò ní kàn wá àfi tó bá mi ti kọ àkọọ́lẹ̀ yẹn fún wa. níbí láti gbé mọ̀ wípé àṣé mùsùlùmí ìṣẹ́ tí máa ń káàkiri lọ́sọ̀dẹ̀ tí kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ń gbé bẹ́lọ́run fún mi, ṣàdúrà fún mi. ìbẹ́lọ́run ló fẹ́ ṣe, àdúrà ló fẹ́ ṣe. kódà kó máa ṣe fáwọn kan kó máa rí bẹ́ẹ̀, ìgbàgbọ́ mùsùlùmí lọ́gẹ́ mọ́dé bẹ́ẹ̀. àbí wọ́n ń ṣe bẹ́lọ́run kan níbi kan kò sí lérí ìlànà tọ́lọ́run. wọ́n ń ṣe bẹ́lọ́run kan níbi kan, àwọn tí ń ṣe bẹ́lọ́run yìí kèfèrí ni wọ́n ń ṣe mùsùlùmí. èrí ìlànà tí wọ́n ni wọ́n wà. ìgbàgbọ́ mùsùlùmí lẹ́láyé mẹ́tì ẹ̀ ti mọ̀ wípé báwo ló ti ṣe jẹ́, báwo ló ti ṣe rí, kìí ṣe ibi tó yẹ pé kóhun dé. ìdán ó rọrùn wípé kọjá sí pé kárẹ́ ni eré ní mùsùlùmí wípé kó ṣàdúrà fún wa. eléyìí náà wà nínú tá a lè fi súnmọ́ Ọlọ́run, tá a fi rí ohun tí à ń fẹ́ lóore, tá a sì fi lé ohun tí à ń fẹ́ láburú jìnnà. ìdán ó wà nínú ìbámu kí mùsùlùmí an yadhhaba al-muslim ila man huwa ma'rufun bis-salahi wa taqwa. lọ́bẹ̀ ni tá a mọ̀ ń pẹ́lẹ̀ yìí, a mọ̀ pẹ̀lú iṣẹ́ oore, a mọ̀ pẹ̀lú dáadáa láwùjọ, a sì mọ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. wa yatlubu minhu an yad'uwa lahu. wa yatlubu minhu an yad'uwa lahu, yóò mọ̀ béèrè lọ́dọ̀ ẹni pé ṣàdúrà fún mi. kò bó pàjá sí pé ní tá a fẹ́ lọ béèrè àdúrà lọ́dọ̀ ẹni mùsùlùmí ni. kí wọ́n ní àwọn májẹ̀mú tó di òun náà? inú àwọn májẹ̀mú tó di òun náà ni pé labudda an yakuna tawassul bidu'aihi musliman salihan qadiran ala du'a. an yakuna al-mutawassil bidu'aihi, ẹni tá fẹ́ ṣe àdúrà, tá fẹ́ fi àdúrà tiẹ̀, al-mutawassil bidu'aihi, ẹni tá fẹ́ ṣe àdúrà, tá fẹ́ fi àdúrà fi súnmọ́ Ọlọ́run,
fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run. Ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ mùsùlùmí, yóò jẹ́ yàn rẹ̀, yóò tún já sí pé ohun tá a ní kó bẹ Ọlọ́run fún wa fún náà ó lè ṣàdúrà náà, ó lè sọ ohun tá a ní kó sọ. Kì í ṣe kèfèrí, kì í ṣe ẹni tí ń fi òfin Ọlọ́run fi ráre kan, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tó ti kú. Ìlànà mùsùlùmí kò lọ di sàárẹ̀ ẹni tí ò sí mọ́, tòun kódà kọjá sí pé mùsùlùmí ni, kódà kọjá sí pé ànábì Ọlọ́run ni, kódà kọjá sí pé ìránṣẹ́ Ọlọ́run ni, kò máa lọ sọ fókú ní pé kó ṣàdúrà fún un. Kò bá ìlànà mùsùlùmí mu, kò sì sí lérí ìlànà mùsùlùmí. Gbogbo eléyìí ni ìlànà míì ni tó yàtọ̀ sí ìlànà tọ́lọ́run fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ǹjẹ́ kájẹni tó dúró lérí ìlànà tọ́lọ́run níbi ń pé kí mùsùlùmí kó ṣàdúrà fún mùsùlùmí ẹgbẹ́, tàbáwò gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà. Àwọn sàhábà máa béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé kó ṣàdúrà fáwọn, ànábì á sì máa ṣàdúrà. Kódà àdúrà míì yóò jẹ́ àdúrà tí kìí ṣe ẹni tó béèrè nìkan, tí ó jẹ́ àdúrà fún gbogbo ìlú. Gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ń pé Lárúbáwá kan wọ mọ́sálásí wà Nabiyyu sallallahu alaihi wasallam yakhutub, táwọn ibi ń ṣe kútúbà lọ́wọ́. Lẹ́ni tó wà lórí mímbàrì ní ọjọ́ Jímọ̀, fasa'ala Nabiyya sallallahu alaihi wasallam an yad'u Allaha lahum an yughithahum bil matar ba'da al-jadd, farafa'a Nabiyyu sallallahu alaihi wasallam yadayhi yad'u lahum fanazala al-matar. An-Nabi sallallahu alaihi wasallam bẹ̀lẹ̀ mímbàrì, arákùnrin ìwọlé ó tọ̀rọ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ṣàdúrà sínú ìlú kójò ó rọ̀, ẹgbẹ̀lẹ̀ yìí ní agbára. Ànábì sì tẹ́wọ́ ẹ̀ méjèèjì arákùnrin ní sallallahu alaihi wasallam, ó sì bẹ̀ Ọlọ́run sì ní kójò náà rọ̀. Eléyìí bó ṣe wà fún Ànábì ń pé ká lọ rí Ànábì sallallahu alaihi wasallam, tó já sí pé àwa tò ní ààrẹ Ànábì bẹ́ẹ̀ ló wà ń pín kára àwọn ẹni rẹ̀ ń pé ẹ bá ṣàdúrà báyìí. Ẹni tàwa ní kó ṣàdúrà fún wa yìí kò ní béèrè owó àdúrà lọ́dọ̀ wa. Ẹni tàwa ní ó ṣàdúrà fún wa yìí kò ní dá májẹ̀mú kankan fún wa o. Bá ti ń dá májẹ̀mú kankan fún wa, òun náà ti jáde kó nínú ohun tàwa ní kó ṣe. Àmọ́ báwa bá wá fi onífẹ́dọ̀ fún ní nǹkan kan, fabiha wa ni'mat, ohun tá a fún ni kò sí ohun tó burú ń bẹ̀, ó dà púpọ̀. Àmọ́ ń pè nǹkan báyìí ló mú wa náà àti ń jáde kóòrùn tó jẹ́ ìlànà tànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ǹjẹ́ ìjókòó ẹlẹ́kejì ìfihàn wa wípé kájẹni tí káwá àwọn tá a fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run kò burú ń bẹ̀, kò sí ohun tó burú ń bẹ̀. Àmọ́ ká mọ̀ wípé o ìwà àwọn tẹ́ẹ̀dọ̀ fi ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ń bẹ́ẹ̀ tí ń fi ohun tó bá mi fẹ́ fi sí ọba náà, ìsì ń bẹnu ẹni tí ń fi ohun tó bá mi ò fẹ́ fi ṣàkàsọ̀ lọ́sọ̀dọ̀ ẹ̀. Tàbá fi áwò ń pé kí n tó bá náà fẹ́ tá fi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ Olúwa ọba wa, kójó orúkọ Ọlọ́run àti ìròyìn Ọlọ́run ọ̀kan nìní. Kó jẹ́ iṣẹ́ olóore táwa náà ṣe ó di méjì, àbí kó jẹ́ sí bá béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí tá a mọ̀ lẹ́nìyàn rẹ̀ tó sì wà láyé tí ò tí kú, pé bẹ̀ Ọlọ́run ọba fún wa. Abẹ́ Ọlọ́run ọba láàánú jùlọ kó ṣàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa, kó jẹ́ kí wọ́n ti ń jẹ́ ẹ̀sìn òdodo kó lápa nínú ìgbésí ayé wa. Allahumma aati nufusana taqwaha zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha. Allahumma habbib ilayna al-iman wa zayyinhu fi qulubina wa karrih ilayna al-kufra wal-fusuqa wal-isyan waj'alna min ar-rashidin. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله
الله الله أكبر الله أكبر ولله الحمد